orúkọ mi làrájà Fàlílátù olókè méjì Nàìjíríà limited Ero Arike èrú rẹ̀ èmi ní dìbò fún ẹ̀yin mi ní wá Ero Arike àánú yín ṣe mí tèmi sọlọ kí lẹ̀ ń ta gẹ̀dàkùn ordinary ẹ̀rọ ọlọ́run ti fi àlùbáríkà sí ó ti fi kárí ilẹ̀ Yorùbá Áfíríkà gbà all over the world wọ́n pariwo Ero Arike àní wọ́n tó mú dé Mẹ́kà débi pé ayé gan fi ń ṣe ayédèrú rẹ̀ ìwà jókòó jẹ́ ẹ lọ gbégbé òṣèlú tó pé gbogbo tọ́lọ́run bá fẹ́ pátá làwọn kọ̀yìn sí gbogbo tọ́lọ́run kọ̀yìn sí ni làwọn kọjú sí ó dá ẹjẹ́ bí léèrè látìgbà tó kọ̀yìn tí wàá bàjẹ́ yìí olóṣèlú mélòó ló wá bọ́ọ̀tà tó fẹ́ tó kọ̀yìn sí ládùúgbò full support tẹ̀ fún wọn bírù yín gan bẹ́ẹ̀ bá pé mẹ́fà lásán tí ẹ bá ṣàṣejù tẹ́ fi kún nípínlẹ̀ Ọ̀ṣun wà lẹ́yìn omi lè tẹ̀ ìwọ̀n gbé lẹ́nu tírú Ero Arike kan tẹ́ ń bẹ nífẹ̀ẹ́ tí kan bẹ lẹ́dẹ̀ tí kan bẹ kiri tí kan bẹ níwá tí kan bẹ lẹ́yìn tí wọ́n fún ọmọ Adélékè pin ìkan lè dàrú o tí ẹ bá ṣe àṣejù tẹ́ fi kún àbá ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba lórí ìdílé Adélékè tẹ́ ń dé kalẹ̀ láì tí ì kú kọ́lọ́run ọba kódà kó bá ń foríjì kó má wo tìwá yín kó má wo tọ̀rọ̀ ẹnu yín gbogbo àkólọ yín kó bá ń dá padà fún yín ẹnìkejì tó bẹ̀rẹ̀ Arike bẹ̀ ó ní ìdílé Adélékè gẹ́ fúnra rẹ̀ ìdílé Adélékè inú mi dùn pé ẹjẹ́ ni tí ìrànró ẹ dákun ẹ bá ń foríjì tọ́lọ̀ bá ti gbé ẹja ẹ̀dá kí lolúwa rẹ̀ tó ń bínú fún kì í ṣe torí owó lẹ fi wá sínú òṣèlú kì í ṣe torí ọlá kódà kì í ṣe torí ipò kì í ṣe torí òkìkí ṣùgbọ́n torí àwọn amẹ̀kúnnù tẹ̀mí pa tí yà ń jẹ ẹ wá wọlé èèyàn náà ẹ dákun ẹ bá ń darí jẹ́ Arike Adémọ́lá Adélékè nínú òṣèlú kò sí bá rẹ̀ dà sọ́hun o bá rẹ̀ dà sí ló wà o ẹ̀fọ́ wọnú ẹ̀wà rẹ̀ ní kẹta ó ní nínú rẹ̀ tí ń wò mí tí ń gbọ́ mi tí ó tó bá ń ṣí à program yìí lágbára Ọlọ́run ọ̀rọ̀ tẹ́lẹ̀ ò ní dàrú wàláhì Ero Arike mọ̀ bí kírun ṣe jìnnà sí ìràgbìjì kódà rẹ́rọ̀ rẹ̀ rí ṣùgbọ́n ọkọ̀ tó fẹ́ bàjẹ́ yìí ní bà mí nínú jẹ́ kò sẹ́ni tí ó wà ń pú ọlá tí ó yẹ kọ́ ló bọ́ lọ́wọ́ ọ̀hún ẹ dákun ẹ bá ń fọ́ wọ́nú àṣìṣe ò kàgbà àṣìṣe ò kámọ́ mọ́ ṣe ó ti ṣàṣìṣe ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń fọ́ wọ́nú gbogbo táà náà ń gbèsè láìda ní kọ̀rọ̀ Ọlọ́run fi gbangba bíá léèrè kò kú sẹ́ni tí ó ṣẹ̀ wàlẹ́ kò sẹ́ni tí ò dẹ́ṣẹ̀ Ọlọ́run sì wọlá wípé àwa náà dáríjìn gbogbo táà náà ṣe láìda Ọlọ́run dáríjìn yóò jẹ́ kọ́ wa ó tẹ̀kùdà àti àná tọba wa sọ pé bá a ṣe wí tó náà kò sí tọkọ ọ̀nbẹ ọba jẹjẹdẹlẹ ni of course she focus okay who never focus hands in the head no hands Jésù gan ó lẹ́ni tí ò bá ṣèlérí kó ju òkúta ọwọ́ rẹ̀ ìwọ gan ti ń fọkọ ó yá ẹ ṣíà fídíò yìí kó bọ́ sójú aláàánú kó fàánú wò kọ́ ló bá dá àkólọ rẹ̀ kó bá dá padà àkólọ tí a náà Ọlọ́run ló dá padà bẹ́ẹ̀ sẹ́ kọ́mẹ́ntẹ́ ń ṣe àrẹ ọ̀rọ̀ yín ó dayọ̀ àfáà Jeje Agba ló kọ́ mi yóò yẹ yín.